wáàsí wa tá a fẹ́ ganu sílẹ̀ mi ni pé a fẹ́ káwọn èèyàn mọ bí ẹ̀sìn mùsùlùmí ṣe jẹ́. so kí gbogbo àwọn ọmọ Yorùbá kọ́ gbọ́ torí àwọn ò bá Fúlàní sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá wa la fẹ́ kí. àwọn ò bá Fúlàní sọ̀rọ̀ àdẹ̀bá Haúsá sọ̀rọ̀ kódà àbọ̀mọ Yíbò sọ̀rọ̀ ọmọ Yorùbá. afẹ́kọ̀ọ́ ọmọ Yorùbá wa kọ́ máa kọ́lẹ̀ kọ́ lọ́ máa kà fúnra wọn. kọ́ máa kọ gbogbo àyà Kùránì àbádìsí tàbá mú wá kọ́ mọ kọ́lẹ̀. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí Sahih Muslim. wọ́n ní ká bẹ̀rẹ̀ látòrí Sahih Muslim àdìsí 27:67. 27:67 d. so ibẹ̀ ni Muhammadu ní tó bá ti ń di ọjọ́ ìgbẹ̀yìn. Muhammadu ní tó bá ti ń di ọjọ́ ìgbẹ̀yìn nínú àdìsí yẹn ló wà. ibi àti ayé bá ti ń lọ sópin gẹ́gẹ́ bó ṣe sọ bóun ṣe sọ tiẹ̀. wọ́n ní Muhammadu sọ pé tí ayé bá ń lọ sópin àbí nírọ̀lẹ́ bẹ́ẹ̀ ọjọ́ kan. ó ní táyé bá ti ń lọ sópin. Muhammadu ní táyé bá ń lọ sópin. ó ní àwọn kan máa jáde tí wọ́n á máa sọ̀rọ̀. ó ní àwọn kan máa jáde tó wọ́n máa sọ̀rọ̀ ìyẹn òjíṣẹ́ Allah. ó jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ tó máa mọ́gbọ́n wá ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n. ọ̀rọ̀ tí wọ́n máa sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni. ó ní àmọ́ torí pé wọ́n ti jáde kúrò nínú Islam wọ́n ti fi ẹ̀sìn Islam sílẹ̀. ó ní bẹ́ẹ̀ torí pé wọ́n ti fi ẹ̀sìn alọ́kólóhùn kígbélé ẹ̀sìn Gàyín Fatiaga sílẹ̀. ó wá ní ẹ̀yin jẹ́ mùsùlùmí ibikíbi tẹ́ ẹ bá ti mú wọn kẹ́ ẹ pa wọ́n. ó ní ẹ̀yin tẹ́ bá wá jẹ́ mùsùlùmí nígbà yẹn gbogbo ibikíbi tẹ́ bá ti má àwọn ẹni yìí kẹ́ ẹ pa wọ́n ẹgbẹ̀mí lẹ́nu. ó ní èrè ń bẹ fún ẹni tó bá pa àwọn ẹni náà. ó ní ẹnikẹ́ni tó bá wá pa àwọn ẹni náà. ó ní èrè ń bẹ fún. ó lérè ń bẹ fún wọn. ó lè tún wo ní Sahih Buhari 5057. wọ́n ní ẹ tún lè wo ní Sahih Buhari 5057. so ẹ jẹ́ àbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó lẹ́ni tó bá ti pa àwọn èèyàn bẹ́ẹ̀ èrè ń bẹ fẹ́ni náà. wọ́n lẹ́ni tó bá ti gbẹ̀mí wọ́n ní gbogbo mùsùlùmí tó bá gbẹ̀mí lẹ́nu irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn èrè wà fún láìsí mọ̀ọ́lù tó ń pa látẹ̀ndà. so ẹ jẹ́ àtúwá tẹ̀síwájú Muhammadu ní pé àwọn mùsùlùmí kan wà tí wọ́n máa ṣe ẹ̀ṣẹ̀ tó lágbára. Muhammadu sọ pé àwọn mùsùlùmí kan wà tẹ́ṣẹ̀ wọn máa tóbi jù bí àwọn Boko Haram. ó lẹ́ṣẹ̀ wọn á tó bí àpáta ńlá. ẹ̀ṣẹ̀ wọn tóbi bí àpáta ńlá. ó lẹ́ṣẹ̀ wọn máa tóbi bí àpáta ńlá. ó ní ẹ̀ṣẹ̀ wọn máa tóbi bí àpáta Kaaba. ó ní tí alábà tí wàá fẹ́ jù wọ́n sínú iná ó ní á wá mú àwọn kìrìsìtẹ́nì á wá fi rọ́pò wọn. ó ní tí Allah wa sọ Muhammadu wa ní Allah sọ pé àwọn mùsùlùmí tí wọ́n ṣẹ̀ yẹn pé tíṣẹ̀lì kálá fi jù wọ́n sínú iná á fi àwọn kìrìsìtẹ́nì á fi rọ́pò wọn. àwa fi rọ́pò lára pé afẹ́kọ̀ọ́ èèyàn mọ bí ẹ̀sìn Islam bó ṣe dá sínú là ń sọ yìí o. wọ́n ní afẹ́ kí gbogbo ẹ̀yin jàmáà kẹ́ mọ̀ pé ẹ̀sìn Islam bó ṣe rẹwà sí lọ́jọ́ sí alápọ̀nlé jù. so ẹ lè rí yẹn náà ní Sahih Muslim 2767d. wọ́n ní ẹ lè rí yẹn náà ní Sahih Muslim 2767d. ok 2767d. bẹ́ẹ̀ so lára bí ẹ̀sìn Islam ṣe dáná látún ní ká máa sọ fún àwọn èèyàn lọ ètò tèmi. bẹ́sìn Islam ti rẹwà sí náà là ń gbé sókè fáwọn èèyàn á yàn aláàlógo ni. ní àdìsí kan tún ṣàlàyé pé. wọ́n ní àdìsí kan tún ṣàlàyé wípé. ó ní tí àwọn mùsùlùmí tí wọ́n bá pàdé kìrìsìtẹ́nì lọ́nà ó ní kán má kọ́kọ́ kí wọn o. ó ní tí mùsùlùmí bá pàdé kìrìsìtẹ́nì lọ́nà kó má kí wọn kó má jẹ ní. ó ní táwọn kìrìsìtẹ́nì àti jù bá wá kí muslim ó ní kẹ́ ẹ má dáhùn kẹ́ ẹ lé wọn wọgbó ẹ lé wọn pa. ó ní tí kìrìsìtẹ́nì àti jù tó bá wá kí mùsùlùmí kó má dá lóhùn kó lé wọn wọgbó. ìwọ tó bá fẹ́ kà Sahih Muslim 2167a. wọ́n tó bá fẹ́ ka àdìsí ẹ̀ Sahih Muslim 2167a. so à ń jẹ́ káwọn èèyàn mọ bí ẹ̀sìn Islam bó ṣe dá sí bó ṣe dá tó jẹ́ pé ó wà peaceful. à ń ṣe jihadi fún ẹ̀sìn Islam ni ẹ̀sìn Islam. à ń jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ jẹ́ a tún tẹ̀síwájú Allah àti Muhammadu sọ pé ẹ̀yin mùsùlùmí òdodo bẹ́ẹ̀ bá rí kìrìsìtẹ́nì tó ní irun dúdú. Allah àti Muhammadu tó wá pàdé àpò pọ̀ wọ́n jọ sọ̀rọ̀ wọ́n jọ gbóhùn sókè wọ́n jọ ganu ó ní gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ bá rí kìrìsìtẹ́nì tó ní irun dúdú lórí. ó ní kẹ́yìn lọ mú dá ìrun tiyín sí funfun ẹ gbọ́dọ̀ jọ wà bákan náà. ó ní ẹ gbọ́dọ̀ jọra yín torí ohun tó jọun la fi wé ohun kìrìsìtẹ́nì làwọn jù làwọn mùsùlùmí lẹ́yìn. ayé Muhammadu àtàlà ò dá rárá. Allah mi tálà gọ̀dẹ̀ ni pé báwo làálà ṣe mọ̀ pé nǹkan kan wà tó ń pè ní dáì sóhun ló dá dáì.
tí Allah ló dáadáa yìí yẹn pé sálà ló gọ̀ ni báwo Kùránì. òun àti Muhammadu ni wọ́n jọ gọ̀ ní so ẹni tó bá fẹ́ kà ẹ lọ wo Sahih Buhari 5899. wọ́n lẹ́nu bá fẹ́ kà ẹ̀ lọ́wọ́ Sahih Buhari 5899 fún ẹni tó bá ti fẹ́ kà tó bá ní ẹ̀rí nǹkan tá à ń sọ̀dà. so bàtà tó máa lọ lórí bá ṣe ń lọ lórí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa ní ẹ̀yà a máa pọn yàmbì kan díẹ̀ la fẹ́ sọ fún wọn bẹ̀. wọ́n ní bá ṣe ń jẹ́ jihadi fún ẹ̀sìn Islam tá à ń gbé Islam lárugẹ a tún máa yàbí kan a kàn máa yà ń bẹ̀ díẹ̀. torí mo rí táwọn Ganusi máa ń sọ pé Muhammadu fẹ́ Aisha nígbà tó wà ní ọmọ ọdún 22. wọ́n ní torí pé à ń gbọ́ tí àwọn akéwú tọrọ jẹ kò lóko kò lódò wọn paláàrú wọn dákẹ́ tí wọ́n mọ̀ sọ pé Muhammadu fẹ́ Aisha lọ́mọ ọdún 6 ọba sùn lọ́mọ ọdún 9. wọ́n ló fẹ́ ní ọmọ 22 yẹn 18 years ni àwọn máa wọ́n ń lọ parọ́ fẹ́ ló lọ́mọ fẹ́. 22 that is 18 years. bẹ́ẹ̀ni so èyí tá a fẹ́ mú jáde yìí ni pé Muhammadu fẹ́ Aisha wọ́n ní àdìsí tá a fẹ́ mú jáde níbi tí Muhammadu ti fi Aisha ó fẹ́ lọ́mọ ọdún 6 ó fẹ́ lọ́mọ ọdún 6 ó dẹ̀ bá a sùn lọ́mọ ọdún 9. ó dẹ̀ bá a sùn lọ́mọ ọdún 9. ìgbà tí Aisha dẹ̀ kó lọ lé ẹ̀ ó kó bèbí onígi ẹ̀ ó kó dání lọ. ìgbà tá Aisha lọ tí wọ́n sin Aisha níyàwó lọ sílé Muhammadu ó kó bèbí oníke lọ́wọ́ tọ́ ìfẹ́ ìdẹ̀bà gbọ́ Yorùbá pé kí ní jẹ́ bèbí oníke. Muhammadu kú nígbà tí Aisha wà ní 18 years ìyẹn 18. ìgbà tí Aisha wà ní ọmọ 18. 18 years ni Muhammadu kú. Muhammadu jáde láyé ọgbẹ̀kú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀rá mẹ́rin. so mo rí pé àti ìmú ilé jáde fún àwọn àfáà yẹn torí àti béèrè lọ́wọ́ pé káwọn lọ mẹ́rin wọn wá la ṣe tọ́jú ẹ̀ bọ̀ mo kàn sọ léèrè pé káwọn èèyàn mọ̀ pé a ní lọ́wọ́ ọjọ́ orí tí Aisha wà tí Muhammadu fi kú. tẹ́sítì la fún àwọn ẹgbẹ̀rún kẹjẹ kan dún mọ́ kéfélé yìí ọmọ ọdún 18 ni Aisha ìyálàyà yẹn Aisha tí ò bímọ tí ò wà tí Muhammadu kú. ló kú ní ọdún ó kú ní age of 18 years. no 18 years. Muhammadu kú nígbà tí Aisha wà ní 18 years. Muhammadu kú ọgbẹ̀kuru jẹ lọ́wọ́ ẹ̀bọra ó wá di alámọ̀ tó ń kọ́ lẹ́gbẹ̀ẹ́ ògiri. so ẹni tó bá fẹ́ kabẹ̀ Sahih Muslim 14. ẹni tó bá fẹ́ kabẹ̀ Sahih Muslim 14. 22C. 226. so ẹni tó bá fẹ́ kabẹ̀ ẹ lọ ka 22C o lè kọ sí síbẹ̀ o lè kọ sí síbẹ̀ sí. so ẹ jẹ́ àtẹ̀síwájú nípa bí ẹ̀sìn Islam ṣe wà tó jẹ́sìn tó dáa tó. wọ́n ní ká tún kọ̀tínú jihadi tá à ń ṣe fún ẹ̀sìn Islam. Allah àti Muhammadu ní pé tó o bá ń jalè tó o bá ń pààyàn bí Boko Haram ṣe ń pààyàn. wọ́n tún pàdé àpòpọ̀ mẹ́yẹn pé téèyàn bá ń jalè tó bá ń pààyàn bí Boko Haram ṣe ń pààyàn. tó sì ń sẹ̀mí tó ń tẹ̀mí àwọn èèyàn lógbodò. ó dẹ̀ tún tipátipá báyọ̀ lò pọ̀. mi gbọ́ bẹ̀rẹ̀. kò sí ẹ̀ṣẹ̀ tó ń kó lè ṣẹ̀ ní ayé tó bá ti jẹ́ mùsùlùmí òdodo. ó ní kò sí ẹ̀ṣẹ̀ tírú ẹni yẹn lè ṣẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí òdodo. ó lóun máa dáríjì ó lára òun ni pé kó ṣáà ti jẹ́ mùsùlùmí ní gbogbo nǹkan tí ò dá láyé tó bá ti ń ṣe ṣáà ti jẹ́ mùsùlùmí. ó ní gbogbo aburú ayé yìí ó lè lọ jówó gbé lásòrò kí ó lè lọ fọ́. ó lè pààyàn ṣáà ti jẹ́ mùsùlùmí. ó lè pààyàn ó lè bólóyún sùn ó lè bá gùtàn sùn. ó ní ṣáà ti jẹ́ mùsùlùmí ní tòun. ó náà ti jẹ́ mùsùlùmí. ṣùgbọ́n tó bá fẹ́ kabẹ̀ Sahih Buhari 1237. wọ́n tó bá fẹ́ kabẹ̀ Sahih Buhari 1237. kẹ́ lè mọ̀ pé gbogbo ìtọ́wọn Yorùbá alẹ́ wa máa sọ pé àwọn Boko Haram yẹn wọ́n ń ṣe muslim irọ́ ni ẹ má yẹn kọ́ gbé yín mọ́ra o. wọ́n ní gbogbo èyí táwọn ẹgbẹ̀rún kan rọ́lá bí akéwù tọrọ jẹ ganu àwọn ganu wọ́n ganu tí wọ́n máa ń sọ pé Boko Haram yẹn ṣe muslim irọ́ lásán ni ara bẹ́ẹ̀. ẹ jẹ́ àtẹ̀síwájú Muhammadu ní pé tí òun bá ń bẹ láyé tóun bá ń bẹ tó ẹ̀mí yìí ń bẹ lára òun àbí tóun bá sí mọ́. tóun bá ń bẹ láyé ìgbà tó wà láyé ní lérí yẹn o tóun bá ń bẹ láyé tóun wà láàyè. àbóhùn ọba sí mọ́ gan. àbí tóun ọba tún sí mọ́. ó ní gbogbo àwọn Júù àtàwọn kìrìsìtẹ́nì òun máa lé wọn pa ní gbogbo agbègbè tí wọ́n bá wà. ó máa lé gbogbo Júù àti kìrìsìtẹ́nì òun máa lé ogun wọn kúrò lágbàáyé bẹ́ẹ̀ ta ní rescue àwọn Júù ta ní rescue àwọn mùsùlùmí ní Afghanistan àwọn Júù ló rescue wọn Somalia àwọn Júù àwọn kìrìsìtẹ́nì wọ́n ń tànú wọn àwọn Yemen àwọn kìrìsìtẹ́nì wọ́n ń ṣàánú wọn aláwọ̀ láàánú àti. ó ní òun máa lé gbogbo wọn pa àfi tó bá gba ẹ̀sìn Islam ló máa filẹ̀ lórí ilẹ̀. olóhùn máa lé gbogbo wọn àfi tó bá gba ẹ̀sìn Islam ló máa filẹ̀. ìwọ tó bá fẹ́ kà Sahih Muslim 1767A. ìwọ tó bá fẹ́ kà Sahih Muslim 1767A.
torí a máa ń mú jáde pẹ̀lú ẹ̀rí ni wọn nílé ní nǹkan tó sọ lánàá yẹn ẹ̀rí ẹ̀dá nǹkan tó sọ lẹ́nu ẹ̀rí ẹ̀dá a máa ń wá pẹ̀lú ẹ̀rí lójoojúmọ́ ni. fún wọn tó bá mọ̀ pé sí Islam ẹ̀sìn tó dáa ni òun láyé sọ fún ẹ a tún fẹ́ bọ́ sí Quran 551. ẹ̀sìn Islam ẹ̀sìn tó lọ́lá jùlọ ni. ẹ̀sìn tó rọrùn afẹ́bọ́ Quran 551 kẹgbọ́n nǹkan tá a láti mọ̀ mọ́tò. ẹ̀sìn tó rọrùn lábẹ́ ka Quran 551 àbí. ó ní ẹ̀yin mùsùlùmí òdodo ẹ gbọ́dọ̀ bá kìrìsìtẹ́nì àti júù ṣe o. ó lẹ́yìn mùsùlùmí òdodo ẹ̀yin ará mọ́sálásí ẹ̀ gbọ́dọ̀ bá kìrìsìtẹ́nì àti júù ṣe. ó ní kìrìsìtẹ́nì ló lè ṣọ̀rẹ́ kìrìsìtẹ́nì. ó ní kìrìsìtẹ́nì ló lè ṣọ̀rẹ́ kìrìsìtẹ́nì. ó ní tíṣà tó bá jẹ́ kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ ṣe tíṣà ọmọ yín dókítọ̀ tó bá jẹ́ kìrìsìtẹ́nì kò gbọ́dọ̀ dókítọ̀ ọmọ yín mùsùlùmí lè gbọ́dọ̀ máa bá ṣe. ilé àwọn mùsùlùmí ti bàjẹ́. ó ní dókítọ̀ tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó gbọ́dọ̀ tọ́jú àwọn ọmọ yín. ó ní ẹni tó bá ti lọ bá kìrìsìtẹ́nì ṣe ó ti di ara wọn ó ti di ó ní mùsùlùmí tó bá ti lọ bá kìrìsìtẹ́nì ṣe ó ti dẹni òfò ẹni àdánù. iṣẹ́ àbọ̀sí Quran 929 kí ni Allah àti Muhammadu tó sọ. 2029. Quran 929. 929. ó ní ẹ̀yin mùsùlùmí ẹ máa bá àwọn tí ò ṣe muslim lágbègbè yín láyìíká yín ẹ máa bá wọn jà. Allah ní gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ mọ gbógun ti àwọn tí ò bá ti ń ṣe mùsùlùmí ẹ mọ filé ayé ni wọ́n lára. ẹ máa bá wọn jà lọ́tún bá wọn jà lọ́sì torí wọn ò gbà fún Kùránì wọn ò dẹ̀ gbà fún wọn wọn ló máa bá wọn jà. Allah ò lè dára ìgbìjà. ṣẹ́gbẹ́sìn tó dáa ní peaceful religion Islam ṣẹ́gbẹ́ ṣe rán ń ba lọ. ẹ̀sìn tó lọ́lá jù ni wọ́n ń jà wọ́n ń tọ́jà wọ́n máa ń lọ jẹ́jẹ́ ni wọ́n lọ lẹ̀sìn Islam. wọ́n fara nìyẹn. so ẹ jẹ́ àpamọ́ ìta bá ní àlejò àbí ta bá ní àwọn èèyàn wa tó fẹ́ gbẹnu sí máìkì ká. wọ́n ní wọ àlejò anybody tó bá fẹ́ wá sókè ò bá jẹ́ muslim ò bá jẹ́ christian. ẹni pẹ̀lú wá fẹ́ wá sókè wá sókè kọ́ká tó lọ kásáré ka àdìtì kan níbí. Sọ̀yí èmi ní pé Muslim. máìkì náà bá yọ ẹ̀sán àánú mi díẹ̀ o. ẹ kí n gbé àdìtì jáde. Sọ̀yí Muslim ká máa bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn. Ẹ bá wa gbé àwọn èèyàn wọlé tí ó bá fẹ́ wọlé. Torí